Africa Content TV. Kí lẹ pè é? Ẹ jọ̀ọ́. Check once, 1 2 check. Check once, 1 2 check. Check once. Honorable. Sure. 1 2 1. Test mic. 1 2 1 2 1 2. Ibo Saturday. Gbogbo ara Ọ̀ṣun. Ọwọ́ yín dà, gbogbo Ọ̀ṣun. Àbí bẹ́ẹ̀ lọ. Saturday lọ́la ló wọ́n. Nítorí mùmú ni irú. Àbọ̀ Káyọ̀dé. Senator Dr. Ajibola Wasiu, the National Secretary, APC. Morango, sorry, Ibodio. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ò bá yẹ kẹ́ wà ń bí. Check once. Ẹ bá wa sọ kalẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Check once, 1 2. Èèyàn ti pọ̀ jù bí o. Check once, 1 2 check. Check once, 1 2 check. Check once, 1 2 check. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a bá ní nǹkan ṣe ń bí afẹ́kẹ́ ẹ sọ kalẹ̀.